ènìyàn wọ ẹ bá wa wo ohun tó ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí o. èyí ni bí àwọn agbésùmọ̀mí bí wọ́n ṣe ìkọlù sí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ọmọ kristi o tí wọ́n ń ṣe àyájọ́ ìmọ̀ ọ̀pẹ fún ti ìpalẹ̀mọ́ ọdún Easter ní Plateau ní Jos. bẹ́ẹ̀ ni àwọn agbésùmọ̀mí bí wọ́n ṣe ya wọ agbègbè yìí nìyẹn o tí orúkọ rẹ̀ ń jẹ́ Arugunrukubuka ní Plateau tí wọ́n pa iye àwọn tó tó 40 gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé jáde. ìròyìn náà lẹ́bàá wa wò yìí wọ́n ní iye àwọn èèyàn tí wọ́n pa báyìí tí wọ́n ti kà ó ti tó 40 tí ọ̀pọ̀lọpọ̀ sì farapa yánnayànna. ní àná ní dédé aago 8 ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ o ní Plateau lọ́hùn-ún bí agbésùnmọ̀ bí wọ́n ṣe ya wọbẹ̀ tí wọ́n pa àwọn ẹlẹ́sìn kristẹni fún ti bí wọ́n ṣe sàmì àyájọ́ ọdún ìmọ̀ ọ̀pẹ. Elédùmarè kó ṣàánú fún wa o. àwọn agbésùnmọ̀mí wọ́n ń ṣòro bí agbọ́n nínú ìlú yìí o. Elédùmarè kó gbà wá lọ́wọ́ wọn o. jẹ́ ká fi ohùn síkẹ́ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ará ìlú o bí wọ́n ṣe ìkọlù sí Plateau lánàá lẹ́ ń wò yìí o tí ń ṣe ọjọ́ àìkú ọjọ́ 29 oṣù kẹta 2026 èyí tí ń ṣe 30 ọjọ́ oṣù kẹta 2026 là ń kó ìròyìn yìí jọ o tó jẹ́ èní ọjọ́ ajé. ẹ bá wa wo ohun tó ṣẹlẹ̀ ẹ̀yin ènìyàn wa gbogbo ẹ̀yin adarí ìlú yìí ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ yìí o. ẹ̀yin ènìyàn wa bí ìṣẹ̀lẹ̀ náà bó ìṣẹ̀lẹ̀ lẹ́bàá wa ń wò yìí o àwọn èèyàn àwọn agbègbè olùgbé agbègbè yẹn àwọn olùgbé ibẹ̀lẹ̀ ń wò yìí o gbogbo àwọn ará ìlú lẹ̀ ń wò yìí o àwọn èèyàn tí wọ́n yìnbọn fún wọn wà ńlẹ̀ níwájú ń bẹ̀ yẹn bí wọ́n ṣe tẹ́ wọn sílẹ̀ kí Elédùmarè kó ṣàánú fún wa nínú ìlú yìí o ẹ jọ̀ọ́ eléyìí tí ń pọ̀ jù lójoojúmọ́ tọkàn ń kọlu àwọn agbègbè kọ̀ọ̀kan káàkiri wọ̀nyí. Ayín ìjọba ẹ dáhùn sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ pèsè ètò ààbò sórí ará ìlú má yẹ kó pa ará ìlú tán ẹ má kọ dájúlé election 2027 election tó bá para ìlú tó àwọn ló fẹ́ dìbò ẹ wá àkọ́ṣe sọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ yóò ti ń pọ̀ jù lójoojúmọ́ àmà ní dààmú àní bọ́ sọ́wọ́ o Plateau lólè ti ṣẹlẹ̀ o àwọn èèyàn tí wọ́n ní ó bá ìṣẹ̀lẹ̀ yìí lọ báyìí wọ́n náà ti